Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run, alhamdulillah, ọba tí ó já sí pé tabani ká máa ka orí rẹ̀ bóun náà ti sọnù Qur'an àlìkàtàn káwádìí wòye ọ̀ràn yẹn kọ́ ni fọ́lọ́run, àmọ́ nínú záàtù rẹ̀ nínú rahma rẹ̀ ló kà wá kún ẹni tó wádìí wòye. Kìí bóyá pèsè wa ló dáa jù, àwọn tí wọ́n dáa jù wá lọ ti lọ, àmọ́ Ọlọ́run ṣe wa kò torí kí irú orí báyìí kó tún lè ṣojú wa náà ni. Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ jíjẹ, adúpẹ́ mímọ́, adúpẹ́ àlàáfíà ara, adúpẹ́ pé a jẹ́ mùsùlùmí dìwò yìí, gbogbo tí ó gba ìsìlámù kó lọ́wọ́ wa Ọlọ́run kó má jẹ́ bẹ́ẹ̀ nìkan wa. A tọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún aṣíwájú ọ̀gá wa, oríire wa, Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó bá wa kẹ́ àtúnwọ̀n àtàwọn ará ilé rẹ̀ àti àwọn ìyàwó rẹ̀ àtàwọn sàhábà rẹ̀. Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn, gbogbo wọn tí wọ́n já wọn ẹni Ọlọ́run tí wọ́n gbẹ̀sìn ìsìlámù dání látọ̀dọ̀ àwọn tábìín àwọn tábìín tó fi débi tó dé. Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn, Ọlọ́run kó bá gẹ̀ wọ́n. Nílùú wa tá wà yìí, àwọn tí wọ́n tan nẹ́ẹ̀sì ibi tó dé, tó ti bẹ̀rẹ̀ tẹ́ débi tó dé, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Bàbá wa Sheikh Abdulhakeem Ìlọrí, Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn. Gbogbo tí wọ́n gbáyé ṣe, Ọlọ́run ti fàlọ́ báràkà sí iṣẹ́ náà, Ọlọ́run kó má jẹ́ ó parẹ́. Bisimilahi kul huwallah, bisimilahi rahmanir rahim, kul huwallahu ahad, Allahu samad. Gbogbo àwọn tó wá ṣẹ́kù lórílẹ̀ tí wọ́n ń tẹ nẹ́ẹ̀sì, Ọlọ́run bá mọ̀ gbogbo wọn pátá. Ọlọ́run kó bá gùn wọn lẹ́mìí, Ọlọ́run kó sì bá jẹ́ kí iṣẹ́ náà gbòòrò sí i. Bàbá wa Mudiru tòní, Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn, Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. Bàbá wa Sheikh Abdulhakeem Abdulrahman damallahu ayatahu, àlékún ẹ̀mí gígùn, àlékún àlàáfíà ara, Ọlọ́run kó bá wa ṣe fún wọn, àlùbáríkà nàbì níwájú Ọlọ́run. Orí ti bàbá ní gbà sọ̀rọ̀ sórí àwọn ṣéèkù wa. Mo rántí ń gbé nígbà tí àwa wà ní markazi, bàbá ní wọ́n máa kọ́ wa ní Qur'an, nínú wọ́ọ̀dù tí wọ́n kọ́ wa ní Qur'an wa. Ẹ mọ̀ yìí pé iṣẹ́ tí wọ́n fi ayé wọn ṣe òun ni khidmatul Qur'an, tafsiran wa qira'atan wa tilawatan. Iṣẹ́ tí bàbá fa ayé wọn ṣe nù. Bẹ́ẹ̀ sì ni ìgbà tí Mọ̀rán Sheikh Adam wà láyé, nínú àwọn tí wọ́n máa ka Qur'an fún bàbá àlùfáà náà bẹ́ẹ̀ nù wọn. Bẹ́ẹ̀ yẹn bá wá rìn súnmọ́ wọn, èyàn ò fẹ́ràn Qur'an ju gbogbo nǹkan lọ, torí wọn ní nǹkan mi lẹ́yìn al-Qur'an. Gbàtà wá sí wàlé kéwkéèké, gbàtà ní Islam kò sí tá a máa kà tó ju al-Qur'an náà lọ. Ọlọ́run wá gbogbo wàhálà tí bàbá àlùfáà ńlá wá ṣe, Ọlọ́run wá ní tó, torí pé inna Allaha la yudi'u ajra al-muhsinin. Iṣẹ́ eré tí yẹn bá ṣe, Ọlọ́run yẹn láre. Ọlọ́run wá fi àwọn bàbá wa tán wà níkàlẹ̀ lónìí, Ọlọ́run fi wọ́n ṣe àṣeyọrí iṣẹ́ náà, gẹ́gẹ́ bọ́lọ́run ti fi bàbá àlùfáà ńlá ṣe àṣeyọrí iṣẹ́ fáwọn bàbá tí wọ́n bí wọn. Ọlọ́run wá fi àlùfáà wa, Ọlọ́run wá fi wọ́n ṣe àṣeyọrí iṣẹ́ fáwọn bàbá àlùfáà ńlá. Bó bá rí báyìí, wàláhì eléyìí kìí ṣe pé bóyá Ọlọ́run ṣe àdúpẹ́ fọ́lọ́run bá ọba àlékè ọlá, tọ́lọ́run tó gbé àwọn àlùfáà wa tán wà níkàlẹ̀, tọ́lọ́run sọ wọ́n di àlùfáà fún wa. Ṣé nígbà tí wọ́n sọ mí lẹ́ẹ̀kan tán ní pé àwọn àlùfáà wa mọ̀ níbo ni mo gbàjẹ́ àfà, ṣé mọ̀ ni àbí tèwo? Wọ́n mọ tí mi ò mọ̀, wọ́n ti ní káàkiri ayé. Ọlọ́run tí ní kó Nàìjíríà rí lẹ́yìn kí mo lọ hajj dé. Wọ́n ti wá lọ káàkiri sàkọ́fà mẹ́, gbogbo ẹ̀ ni wọ́n ní. Tẹ́sí pé tíyàn bá rí bí ọ̀rọ̀ ibẹ̀ lẹ́ ti mọ̀, ọ̀rọ̀ kí wọ́n ṣe yìn wọ́n pé àyọ̀hún ibẹ̀ lẹ́yìn ó ti mọ̀. Lẹ́yìn yìí òun náà wá tún wá rèé, ìwà ń bẹ, ẹ̀kọ́ ń bẹ, ẹ̀kọ́ òwe ń bẹ, ẹ̀kọ́ kéwú ń bẹ, tí gbogbo ń bẹ digbí. Ọba tó ṣe báyìí, àdúpẹ́ fọ́lọ́run ọba fún yín. Láti tí ọjọ́ orí náà wá kéré, Ọlọ́run ọba là ń bẹ̀ kọ́lọ́run kó jẹ́ kọjú orí náà ó gùn. Bó torí bọ́jú orí náà bá ti pẹ́ sí, ó mọ̀ ṣe jàǹfààní yìí sí. Torí pé al-Qur'an tí wọ́n ń tú lórí social media, oníkàlùkù náà ti mọ̀, ọ̀rọ̀ pé àyẹ̀ṣẹ̀ máa àṣẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú ìmọ̀ pẹ̀lú gbogbo ẹni. Ọba tó wá gbẹ̀yìn kalẹ̀ àpadà sí ibú, Ọlọ́run kó má jẹ́ ó bá yín o. La ilaha illallah, albarka nabi níwájú Ọlọ́run. Irú jòkó tá a jòkó yìí, èmi ò tiẹ̀ lọ́rù jòkó báyìí rí. Lẹ́yìn bá ṣe wàlímà aládìẹ nulẹ̀, àbá ṣe wàlímà alágbò, àwọn ọmọ tá gbèdìẹ lọ́wọ́ wọn nulẹ̀. Àmọ́ ká wá jáde ní open space báyìí, ara ẹ̀kọ́ tí ẹ̀kọ́ wà nù, táwọn náà tó ti wá rí mú tó. Ọlọ́run kó jẹ́ kẹ́mi yóò gùn fún wa, albarka nabi níwájú Ọlọ́run. Ẹ dákun jẹ́ àṣẹ bismillah inna a'tainaka fún wa. Rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli bikunhar nashanaka. Àwọn ìyá wa tí wọ́n bẹ nulẹ̀, àwọn ìyá àgbà, Ọlọ́run kó jẹ́ kẹ́mi wọ́n gùn.
ọlọ́run jẹ́ mi wọ́n gùn ọlọ́run jẹ́ wọn jẹun yín pé àwọn ìyá wa táwọn náà tún bẹ lákàtà yín ọlọ́run jẹ́ mi wọ́n gùn bàbá tí ń rí yín tínú wá ń dùn àgbàpẹ́sẹ́ tí wọ́n ṣe ni ọlọ́run kó bá ràn wọ́n lọ́wọ́ alibarika nabi níwájú ọlọ́run wọn á fi tí yín kí gbogbo àwa tá a wà ń jòkó pápátá tí má ní kí n máa dákọ àsìkò lọ ni ẹ dákò torí ti ọlọ́run ẹ má bínú gbogbo yín ni mo kí àwọn dókítọ̀rù wa lẹ́dí wàfá dókítọ̀rù wa agnanas àwọn sheikh abdulmajid gbogbo kálukú ni mo kí ọlọ́run kó bá mi kí oníkálukú alibarika nabi níwájú ọlọ́run iṣẹ́ tí wọ́n gbélé mi lọ́wọ́ iṣẹ́ náà jù mí lọ tí n mọ bí tí n bá ti gbé torí pé àwọn ló yẹ kí wọ́n ṣe àwọn ni wọ́n ṣe tẹ̀físìdì kùránì fún wa káwa náà wá dúró káwa gbọ́ náà ni àmọ́ tó gẹ́gẹ́ bí níwọ̀nba kí wọ́n ta kí níwọ̀nba díẹ̀ ọlọ́run jẹ́ kí arílẹ̀ yìí náà sọ ṣe dé alukur'an ọpẹ́ ní fọlọ́run wípé ọlọ́run ní ká jẹ́ nínú alùhùmà nàbì sallallahu alayhi wa sallam ìjẹ́ alùhùmà nàbì yìí ó jẹ́ pé oríire kan ni tí ẹ̀dá ò lè dúpẹ́ rẹ̀ tán oríire kan ni tẹ́dá ò lè dúpẹ́ rẹ̀ tán àwọn tí wọ́n sì jáwọn ẹni ọlọ́run inú wọn máa dùn páwọn jáde wọn nàbí kọ́dà inú wọn á tún máa dùn yí pé àwọn ò ṣe wá nígbà tá nàbí gan wà láyé mọ̀lánà Sheikh Ibrahim kọ́lọ́ ń bá wa ṣàlékún kẹ́ wọn wọ́n ní wà létíyà kásìdíkì wọ́n ní wọ́n lè tíyà kásìbìtẹ́yìnì wọ́n ní ọmọ àdá tí ń bá má dàbí àwọn ọmọ nàbí méjì ìbomi wọn ni wà létí ẹ̀ka Siddiq létí ka Ja'fari ìbá máa da kí n tẹ kémi náà ti kẹ́ pé Abubakar ni mi àsìkò náà mú wá àsìkò Ja'far ni mú wá wọn ni wà létí akunu al-yawma turbatan alayhi oníkálukú náà ń jẹ̀ràn bí anabi ti tó ni sallallahu alayhi wa sallam kò wá sí bá ti ròyìn anabi tá a ní ròyìn al-Qur'an ṣẹ́ni bàbá wa tafsiri tí wọ́n ń ṣe gbogbo ọjọ́ tí n bá gbọ́ ìmáàmù mi rántí ọ̀rọ̀ ashahidul islami Sayyid Kutub nínú tírà rẹ̀ kan ó kọ́ ó ní jíìlùn kùránì yìí ó wò pé àwọn sàhábà àwọn ni wọ́n gan ní alukur'an ni wọ́n rí bí kur'an ti rí wọ́n gbọ́ wọ́n gbogbo kur'an yìí wá transform life wọn tó sọ wọ́n di ẹ̀dá tí ò lè sírú wọn mọ́ ìwọ̀n sọ pé kóníkálukú náà ká gbé súrà ká gbé fọ́tò yẹn wá báwo ni kur'an ṣe transform life àwọn sàhábà iṣẹ́ tó ṣe lára àwọn sàhábà wọn ni iṣẹ́ náà sì kù dé sí ó yẹ kó ṣe lára oníkálukú ìfọwọ́ ni jíìlù kùránì yìí ibi tí bàbá wa ń pè wá lọ́nu bọ́tí ní ká jòkó yìí kí kùránì kó ṣiṣẹ́ lára wa kó di ẹ̀jẹ̀ wa kó di orin wa kó di gbogbo nǹkan lára wa tó di pé alukur'an tíra tó já sí pé ọlọ́run bọ́ba àlékè ọlá ó fi ṣọ̀gá gbogbo tíra ni láwọn alukutubu samawiya ìtọ́lọ̀ wá fún Qur'ani ọlọ́run ò fi sínú àwọn tíra yòókù àkọ́kọ́ mẹ́rin bí Qur'ani kitabu mahfuz tíra tọ́lọ̀ ń di preserve fúnra rẹ̀ ní pé la ya'tihi al-batil min bayni yadihi wala min khalfihi ìbàjẹ́ kan ò ní wọnú Qur'ani gbogbo ìtọ́ṣẹlẹ̀ sáwọn tíra tó kọjá alukur'ani ọlọ́run sọ nípa ẹ̀ tó fi dòní àwọn èèyàn ń dààmú lórí Qur'ani gan o wọ́n ń dààmú báwọn ni wọ́n ti dàrú tó fi dòní àmọ́ wàláhì ọlọ́run ti sọ pé òun ò fáwọn tẹ̀lé àná ṣe àwọn tòní náà ń kọ́ ọlọ́run ò ní fún wọn ṣe ọlọ́run ní inna nahnu nazzalna al-Qur'an ọlọ́run láwọn ọlọ́run la sọ Qur'ani kalẹ̀ wa inna lahu lahafidhun àwa sì láṣọ Qur'ani tí nǹkan kan ò ní kàn. eléyìí jẹ́ kan nínú khasa'is al-Qur'an ntí Qur'ani ní táwọn tíra yòókù ò ní gbogbo àwọn tíra yòókù tàbí ní kutubu samawiya tí wọ́n tọwọ́ bọ̀ ọlọ́run ọba ò fi hifzu rẹ̀ bá wọn lò ní kẹsíkẹ́ bí apá ọlọ́run náà lágbára kí wọ́n tọwọ́ bọ̀ àmọ́ tó di Qur'ani ń bẹ tó ń bọ̀ wá tí ń jẹ́ umul kitab. alukur'ani wáre ìpè lọ́rọ̀ ọlọ́run ilahiyatul Qur'an ń bẹ lára Qur'ani pé ọ̀rọ̀ yìí sẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀rí pa àwọn kèfèrí bí wọ́n ti bá nábì lò bí wọ́n ti hate ànábì tó ẹ̀rù Qur'ani bá wọn jẹ́rù ànábì lọ wọ́n mọ̀ wá ní sọ fún ara pé la tasma'u li hadha al-Qur'an ẹ má tẹ́tí gbọ́ Qur'ani o walghaw fi ẹ mọ̀ tọ́ba ti ń ka ẹ ṣáà mọ̀ sọ̀rọ̀ mi lọ ni la'allakum taglibun torí tẹ́ ẹ bá ti lè gbọ́ yóò kó sínú ọkàn yín yóò sì dọ̀kan yín rú ni báwọn ẹ mọ̀ pé àwọn ò fẹ́ kí àwọn ọmọ wọn mọ̀nà wọn wà ní ẹ má gbọ́ Qur'ani o torí pé ẹnìkan ò ní gbọ́ kí Qur'ani ó bọ́ sínú ọkàn rẹ̀ kó mọ̀ transform kí ni ọkàn òun ni tó túnmọ̀ pé àwọn kèfèrí gan wọ́n máa gbára tí ń bẹ́ mi Qur'ani wọ́n máa fọwọ́ bu etí àmọ́ lónìí kí ló ṣe wá tó ṣe pé à ń gbọ́ Qur'ani
àwa ń fi Qur'ani àkákún kí ló dé ibi tí bàbá wa ń pè wá lọ́nà Al-Qur'ani yìí sì rèé bá ti rí yìí Walid ibn Mughira injọ tóra anabi sallallahu alayhi wa sallam tí anabi ń ka Al-Qur'ani kí ni anabi sì ń ka inna Allaha ya'muru bil adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha anil fahsha'i wal munkar àyà kan yìí ó kó gbogbo ètò ìgbésí ayé sínú aranti Qur'ani ní títírà mi ò nírú ẹnu àyà kan náà ni ó sì kó kí ni gbogbo ètò ayé sínú pátápátá inna Allaha ya'muru bil adli Ọlọ́run pàṣẹ déédéé wal ihsan ó pàṣẹ dáadáa wa ita'i dhil qurba kẹlìmọ̀ mẹ́ta ń ó sọ gbogbo ntẹ̀yẹ ó ṣe nínú ayé tí èdè lórí ayé wa yanha anil fahsha'i wal munkar wal baghi mẹ́ta kejì ó sọ gbogbo ntó lè fa okùnfà abú fún yàn nínú àyà kan ṣopéré Walid ibn Mughira wa wò ó wá ní ya Muhammad ìwọ Muhammad aidu alayya túkà fún mi kí n gbọ́ Ànábì tún wá túkà fún ó wá ní inna lahu la halawa ó ní Qur'ani tó ń ka kò sí tó dùn tó Qur'ani wa inna alayhi la talawa ó ní wa inna asfala ula mugdik ó ní ilẹ̀ ilẹ̀ Qur'ani ọ̀rọ̀ ńlá ni wa inna a'lahu la muthmir ó kéré gan èso tí mẹ́mẹ́ ò ṣe kà tán ó wá ní wa ma yakulu hadha basharun ẹ̀dá kan lè ṣọlẹ̀ ẹ̀rí ìjẹ́rìí tí kèfèrí tó lé ìjẹ́rìí tó jẹ́ ìlórí kí n lórí Al-Qur'an gbogbo eléyìí ń fi yé wa báwo ni Qur'ani báwo ni ọ̀fùnà Qur'ani ti tó báwo ló ti tó nínú tí Qur'ani ní títírà mi ò nírú ẹ̀ òun náà ni Qur'ani kitabu mu'jiz tírà kan ni tó dààmú gbogbo ayé yóò lè rírú ẹ̀ mú wa Ọlọ́run gan challenge wọn pé mú rú ẹ̀ wá wọn ò lè rírú ẹ̀ mú wa Ọlọ́run ní kó mú súrà kan wá kọ́mọ́ àyà kan wá kò sẹ́nìkan tó mú rú ẹ̀ wá torí pé ọ̀rọ̀ òun ni ọ̀rọ̀ tó yẹ sí pé èèyàn gbọ́ tí míyàn digbidigbidigbidigbi ni gbogbo ìmọ̀ táwọn arí lónìí tó wà wọ́n ṣe khidma Qur'ani ni oníkàlùkù wa ń dààmú kí báwo ni ìjázul Qur'ani ti rí kí ló fẹ́ eléyìí kí ló fà yìí àsìkò gbà mí ni àwọn alákìdá lọ tí wọn onífíkì lọ tí wọn tọ̀hún lọ tí wọn àwọn kan wà ní pé ara Qur'ani gan kí ló fà á bí lárúbá tí mọ̀ ọ́rọ́ sọ tó kí ló fà á tí wọn ò fi dé Qur'ani mú wa àwọn kan ní àsọ́rọ̀fà ni pé Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ yí ọkàn lárúbáwá kù níbi ọkàn àwọn èèyàn kù mbẹ̀ ni pé ẹ̀dá lè kọ́ àtọ́lọ́ yí kù àti òyí kù ẹnìkan rí rẹ̀ mú wa tó fi wá dùn ní wọ́n sì ń gbìyànjú rẹ̀ kí wọ́n kọ́rú ẹ̀ ọkùnrin kan lamẹ́ríkà ń jò ní òun náà lóhùn kọ Qur'ani àlùfáà wa Muhammadu Kutubu ó wá fún lẹ́sì ní síra ó ní láyà tó nàbí mithlihi kò sí bọ́ tí lè kọ́ tó kò lè jọ Al-Qur'an eléyìí jẹ́ gbogbo àwọn nǹkan ribiribi tí ń bẹ nínú kíni nínú Al-Qur'an ìdí tí mo fi ní àwa umma nabi lajèrè jù àwa la wá ní tíra yìí láàrin wa tanka ẹ wá rí bí Qur'an ti wá rí ni gbogbo ọjọ́ tí wọ́n ti ń kà oníkálukú ọmọ ká náà ni yóò dàbí ẹni pé ẹ̀ tí kárí náà ni bàbá wa súrà tá ń ṣe wàlímọ̀ ẹ̀ lónìí sí tẹ́ máa tún ní kán tó tún bẹ̀rẹ̀ ní ẹ̀tún 27 sí ní bẹ̀rẹ̀ èyí tí wọ́n tún tú atúyàtọ̀ sí èyí tí wọ́n ti tú lẹ́fìrá wọn tí wọ́n jáwọn afárá Al-Qur'ani wọ́n ní Imam Al-Ghazali wọ́n ní nínú nǹkan tí ẹ̀dá máa ń ṣe tí èéfì ráǹfààní Qur'ani jù òun náà ni kó gbàgbọ́ wípé àwọn kan ni Ọlọ́run fún nímọ̀ Qur'ani títú rẹ̀ àwọn kan níbẹ̀ lọ́dọ̀ wọn ẹ ò gbọ́dọ̀ tú yàtọ̀ síbí àwọn ti tú àwọn tó tú Qur'ani kọjá láwọn sàhábà a máa gba Qur'ani a gbé tafsiri wọn síwájú báyìí pé tó ànábì rè ntòwúrè àmọ́ gbogbo ẹni tí bá ti ń kà Ọlọ́run tún máa ń ṣílẹ̀kùn àwọn màání kan fún wọn tó sì pé màání tí wọ́n ti ń tú fún wọn yóò máa ṣe déédéé àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lásìkò wáyé yóò máa tú títú táwọn ó tú eléyìí ó tú eléyìí ó tú eléyìí ó tú oníkálukú ó sì tú ìtumọ̀ òní a sì túmọ̀ bọ́ sójú ẹ̀ bí Qur'ani ti rí nu bẹ́ẹ̀ yẹn bá ti wálé kà á sí bẹ́ẹ̀ náà ni ó ti ní àwọn màání yìí bẹ́ẹ̀ lọ́lọ́run ti ṣílẹ̀kùn àwọn ìtumọ̀ Qur'ani yìí fún bẹ́ẹ̀ lọ́lọ́run ti ṣe fún tó ṣe pé yóò ṣí tèmi bàbá wa yóò ṣí tó ní kálukú ìdáyà ò wá ní jìnnà sí yẹn bí ẹ bá ti ń kálukú Qur'ani. eléyìí ó jẹ́ bí Qur'ani ti rí ṣẹ́wárí Qur'ani ní kìtàbù díìnì kulli òun ní tírà ẹ̀sìn gangan
kò sí nǹkan tán pè ní tírẹ́sì tó ju kí ni alukur'ani lọ gbogbo àwọn masọ́dírù yòókù yóò mọ tẹ̀lé ni àdéhìí nǹkan ń tẹ̀lé kur'ani ni torí gbogbo ń tójú ẹ̀sìn fún wa kur'ani náà ni báyìí ni ẹ ṣe 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 báyìí ni ẹ ṣe. ṣẹ́rí oore táwárí anabi sallallahu alayhi wa sallam ó ní ma min khayri ó ní ma min amalin yudkhilukumul jannata illa wa qad amartukum bi anabi ní kò sí iṣẹ́ kan tí ó gbé yín wọ aljanna tí ń júwe fún yín wa ma min amalin yudkhilukumun nara illa wa qad nahaytukum anhu kò sí nǹkan kan tí ó gbé yín kúrò lójú ọ̀nà aljanna tí mi anabi ò kìlọ̀ ẹ̀ fún yín. Tàbá wo Kùránì ní àtòkèdélẹ̀ Ọlọ́run ti mọ gbogbo ohun tí ó máa ṣẹlẹ̀ lásìkò wa yìí ẹ di pé lásìkò tá a wà yìí nísìnyí nǹkan méjì tí ń fèsì Islam káyọ̀ tàwọn tí wọ́n lẹ́sìn kú o Yahudi àti kíni Nasara náà àbẹ́ẹ̀kọ́ Yahudi Nasara ẹ wà ní pé Kùránì kò pàtà nábì kan látijọ́ tí wọ́n ti bí tẹ́kú tó jọ àwọn ànábì méjì náà lọ Ìsá àti kíni àti Musa tẹ́ bá wo Kùránì ní àtòkèdélẹ̀ kó wá pàtàn bí wọ́n ti bí ànábì kan kò pa ìjọ bí wọ́n ti bí tó èdè bí tó kú sí tójú kíni Musa àti kíni àti Ìsá lọ tòrá àwọn tí wọ́n ń pera wọn lọ́mọ lẹ́yìn Musa tó láwọn ní Jíù wọ́n gbà yí pé àwọn ní kíni àhìbáwò láì wá àbùnáwò àwọn lọ́mọ Ọlọ́run àwọn lẹ́ni ẹ̀ṣà àwọn sì làwọn ju gbogbo ẹ̀dá lọ wọ́n fẹ́ dààmú yín tẹ́wọ̀n rò pé bóun Ìsìlámù ti wá rí bẹ́ẹ̀ náà làwọn kìrìsìtẹ́nì náà fẹ́ dààmú yín gbogbo tí wọ́n sì ń kó kí miracle ni Ọlọ́run wá kúkú fi fẹ́ kan pè tán nábì wọn níjọ́ tí wọ́n ti bí wọn tó fi jẹ́ tí wọ́n kú kó lè má jẹ́ mọ̀mọ́ kì fún wa Musa kìíní Ọlọ́run pa fún wa torí pé Kùránì kó lè bá a jẹ́ ìwé ìṣọ́ fún wa ni kẹ́nìkan mọ́ tún lóun kó nù Ìsìlámù lọ́bọ̀ mi kò wá sí ntọ́ lọ́mọ kanu Báíbù tọ́ kanu Testament tọ́ ní bánu kíni Al-Kùránì eléyìí dáhùn orí tí ń bẹ fún wa nínú kíni nínú Al-Kùránì nígbà tó lọ́wọ́ parí ẹ̀ wọn wá ní inna mathala Isa inda Allah kakíni kamathali Adam ọlọ́ni gbogbo tí mo pa fún yín ní tàn mọ́ gbogbo tó ṣe yín náà ó dàbí Ádámù ní khalaqahu min turabin tá a dánú yẹ̀pẹ̀ náà thumma qala lahu kun fayakun. so eléyìí ń jẹ́ fún wa uzmatul Qur'an báwo ni Qur'an ti tóbi tó báwo ló ti rí Al-Qur'an wá rèé ní ntọ́nà níbi tí torí ara ń táwọn tó ń fi yàtọ̀ sí wa láwọn sàhábà àtàwọn ẹni síwájú òun náà ni wípé àti Al-Qur'an o kò fi bẹ́ẹ̀ rọ̀ wọ́n rọrùn púpọ̀ àmọ́ ti lo Qur'an rọrùn fún wọn gan Sayyidina Umar ó nígbà tí Qur'an ò rọrùn fáwọn púpọ̀ lóyún fẹ́ sí bàbá nígbà tó sọ̀rọ̀ ẹ̀kọ́ wọn ní Sayyidina Umar nígbà tó bá kọ́ra tán ó ṣe wàlímà kó tó rí hankọ́ ó ní yọrù tí ha lásìkò tá a wáyé nísìnyí ọmọdé mẹ́wàá ha Qur'an ọmọdé mẹ́ẹ̀ẹ́dógún ha Qur'an àmọ́ àwọn jọ́nà lọ́wọ́ àti ha nira má ti lò rọrùn fún wọn ó rọrùn fún wọn gidi gan láti lò torí wọn ò ní kàǹkàn kan àfi kan rí pa wọn lò ní kíni àlòdójú ẹ̀ àmọ́ wọn lóde òní sìn à ń kàlù Kùránì ni ọmọ ọdún mẹ́wàá ha Kùránì mẹ́ẹ̀ẹ́dógún ha Kùránì àti wàá lò wá dì nira tó fi wá di pé lónìí gan sìn gáwọ́ pé àti ha Kùránì gan sìn ṣé kìí ṣe nǹkan báyìí níjọ́ tí ń gbọ́ ìkan nínú àwọn akọni tí ń dàrú ìlú ó fagbójú nǹkan míì lọ wọ́n sì gbé bọ́tò ìràwọ̀ ní pé tòun náà ṣe wàlímọ̀ Kùránì wọn ní subhanallah. so bàbá wa tí wọ́n ń pè wá sí yìí nǹkan rẹ ni báwo ni Kùránì ó ṣe rí báwo làá ṣe di jíìlù Kùránì yìí ìran tó yẹ sí pé Kùránì yóò dẹ̀jẹ̀ wa yóò dára wa gẹ́gẹ́ báwọn sàhábà ti di ṣẹwárí jẹ̀mọ́ kò sí bí Kùránì ti lè di ẹ̀jẹ̀ wa tí yóò domi ara wa tá a ní ẹ̀ṣẹ̀ Kùránì kò jọ gbogbo òwe tá n ká a ní tadabbur ríronú sí al-Kùránì ọlọ́ngàn ní afala yatadabbaruna al-Kùránì sẹ́yìn náà ronú sí kíni Kùránì ni Kùránun anzalnahu ilaykum mubarakun liyadabbaru ayatihi Qur'ani ni ìwé ńlá ni tá sọ̀ kalẹ̀ fún yín ìwé albaraka ni liyadabbaru kai náà lè ronú sáwọn àmì tí ń bẹ ní Qur'an òun ló fi já sí pé kíkà Qur'ani òun ló fi já sí pé kíkà Qur'ani bitadabbur pẹ̀lú ìrònú sí Qur'an ó ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa pàápàá jùlọ àwọn tá jà fáà nínú tá a gbọ́dọ̀ ṣọ́ra fún ní kíni kámọ̀ pàmò ka Qur'ani bi tadabbur ṣẹ́rí Qur'ani kíkà bẹ́ẹ̀ yẹn bá ti ń kà bẹ́ẹ̀ ni ìmọ̀nà Ọlọ́run ọba àlékiọlá ní ó máa wà nínú ọkàn rẹ̀ sí ní gbogbo wa ìmọ́lẹ̀ sí ni àmọ́ ṣẹ́rí
bá a ti máa kàkọ́ àtàwọn nǹkan wọn bẹ́ẹ̀ ni máa kàkọ́ àdúrà báyìí ẹ̀rọ bóyá pé ẹ̀fọn kò ní eléyìí kò síbi tó fẹ́ gbé wa dé. òun ló fi jẹ́ sí pé àwọn ẹni ìṣíwájú iye khatama Qur'ani tí wọ́n ní kọ́ ló jẹ wọ́n lógún o ipe mo parí 10 nínú Ramadan iyì kọ́ ló jẹ wọ́n lógún o báwo ni wọ́n ti kà iye ìmọ̀nàwó lórí ní ìbáwọn Qur'an anabi Muhammad sallallahu alayhi wa sallam òun sì ló fìlànà yìí kalẹ̀ fáwọn sahaba tẹ́sí pé bí anabi bankal Qur'ani wọ́n rà nẹ́bí òní kọjá ń bi aya tasbih yóò ṣe kíni yóò ṣàfihàn fọlọ́n tó bá kọjá ń bi kíni aya su'al aya béèrè yóò béèrè lọ́wọ́ Ọlọ́run tó bá débi aya aṣọ yóò béèrè aṣọ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ wá wo bẹ́yẹn tí kálù Qur'ani báyìí níkọ̀ọ̀kan bọ́n ti fẹ́ kó ní kálukú wọ́n kálù Qur'ani nù tẹ́ bá wá wo hayatu àwọn sahaba ẹ di pé hayatu náà mali'atun bil hikam ó kún fún ọgbọ́n lọ́pọ̀lọpọ̀ ẹ máa rí kíkàlù Qur'ani wọn ẹlòmíì tó bá já síbi àyà kan báyìí níbi tó ti ronú lọ kò ní ọ̀rọ̀ tí ó máa para kùrọ̀ àyà òní yóò máa para ẹ̀ ẹlòmíì àwà bẹ́ẹ̀ lórí náfìlà tí lè ṣú tí wọ́n fẹ́ kó ní kálukú ó dà níbi kíni níbi al-Qur'ani rẹ̀ àtàdábùrú bil Qur'an ká máa ní tàdábùrú ìrònú pa Qur'ani báwo là á ti wá ní torí kí n má ba àsìkò jẹ́ báwo là á ti ní tàdábùrú lórí Qur'an ṣẹ́rí jama ẹlòmíín kálù Qur'ani bí ẹni ké bóyá ṣèbí ìwé tán fún ànábì ni òun náà fún kémi kẹrin kan tó ti pé gbàládà ni ládàá kíkàlù Qur'ani ń bẹ pé yẹn ń kà á ládàá ìgbọ́ ìmọ̀ ronú pa Qur'ani ń bẹ ẹ jẹ́ ìyá lọ bí ládàá Qur'ani díẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní almahiru bil Qur'ani ẹni tó mọ Qur'ani kà tí ń kà dáadáa ka safaratul kiramil barara ó dàbí ipò rẹ̀ bí ipò àwọn màláíkà ni wọ́n ní walladhi yarta'a fi ẹni tí ń kà tó ń náà ń ṣagídí kà wọ́n wà shakun alayhi tó sì dẹ́mẹ́ kíkà òun ò tí ì dán falahu ajrani yóò gbẹ̀san méjì ẹ̀san pé ó tiẹ̀ ká ẹ̀san pé kí ni òun náà tún gbìyànjú yóò gbà ẹ wo rèé tí ń bẹ ní Qur'an nínú hadithi mi anabi ní inna lillahi ta'ala ahlina minan nasi wa khassata anabi ní Ọlọ́run bá láwọn ará ilé ó sì láwọn ẹni ẹ̀ṣà wọn ni manhum ya rasulallah tani ìwé ṣe Ọlọ́run anabi ní ahlul Qur'an àwọn ní Qur'an ní kí ni ahlullahi wa khassatu tó bá tẹ́sí pé oore kan tí ń bẹ ní Qur'an náà rí ó tó yóò sọ wá di kí ni ará ilé Ọlọ́run yóò sọ wá di kí ni ẹ̀ṣà inú àwọn ẹni Ọlọ́run òun ló yẹ pé àwọn ẹni ìṣíwájú wọn ò ní azkaru kan tó kíni tó ju Al-Qur'ani lọ gbogbo azkaru míì tí wọ́n ní ìbẹ̀ lábẹ́ kíni Qur'ani ni àmọ́ lóde òní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ó gbọ́lá fún azkaru míì gẹ́jú Qur'ani lọ ẹlòmíì ó ti bẹ̀rẹ̀ azkaru ní àràgọ́ 12 òru ó dagun mẹ́fà láti kíni kó tó kó mẹ́ ẹ̀ sì ní rí kó ka Qur'ani wala safha wahida kọ́dà kó jẹ́ sọ́fà kan lójúmọ́ ẹ̀ ní rí kó ka èyí tó wá tún bọ̀ níjẹ́jú bẹ̀ ni pé ẹlòmíì àtúmọ̀ wá kírun bí ẹni pé wọ́n da omi gbóná sí ní kíni lẹ́nu ní níbi àyà Kùránì akílà wá dé Al-Qur'an tó yẹ sí pé báwọn bí Allahu Akbar ìkan náà sàhábà ìrántí zámà ní khalifa tó jẹ́ wọ́n ní lọ́lẹ́ kí Muawiya ní Ṣáàmù ni nígbà tó wá lọ lójú ọ̀nà kòkòrò wá ká lẹ́sẹ̀ kó tó wá dé Ṣáàmù ẹsẹ̀ náà ti ń jẹrà àwọn adébẹ̀ àwọn ní tó dáa pé ọ̀dà àwọn ò gé ẹsẹ̀ yìí ni àwọn ní tó àfi káwọn kùn lóhun ó ní kò nídìí yìí ó ní tí n bá ti ń kírun ẹ wá gé ó sì débi irun Allahu Akbar ó bẹ̀rẹ̀ Fatiha ń ka Kùránì wọ́n sì ń gé ẹsẹ̀ rẹ̀ wọ́n ní kò mìíràn ẹlẹ́mẹ̀ni ṣó dẹ̀ possible ó possible ọlá pé kò séyàn bíi tiwọn lánàá kò séyàn bíi tẹni àná mọ́ ìtọ́lọ́run fi bá wọn lò kò fi bá wa náà lò káláwa náà bá ṣe tí àwọn náà ṣe ó jẹ́ kí ni yóò fi tẹ́ bá wọn lò ó jẹ́ kí ni yóò fi bá wa náà lò nínú hadisi Ànábì jẹ́ kó yé wa pé Fatiha tanka munajatun bayna al-abdi wa rabbihi alhamdulillahi rabbil alamin Ọlọ́run ní kí ni hamidani abudi ẹrú mi ń dúpẹ́ fún mi arrahman rahim ẹrú mi yìí mi tó bá débi iyyaka na'budu wa Ọlọ́run ní àdéhùn rí tí láàrin mi àti kí ni àtẹrù mi iyyaka na'budu wọ́n á débi ihdina sirata Ọlọ́run ní tó wal abdi ma sa'ala gbogbo
àwọn tàdábùrù táwọn ẹni Ọlọ́run máa ń ní nígbà tó bá ń kárì wọ́n mọ hadisi tí Ànábì sọ wọ́n máa fi ojú ni wọ́n máa fi kà á lẹ́ẹ̀fi di pé wọ́n á kírun bí ẹni kí àbí sójú irun zú yìí náà ni wọ́n ń kí lọ ni tí ì bá ṣe é ké bóyá wọ́n ní pé Ànábì ń tò ìdásọ́lá àdùkún bíi nọ́ọ̀sì bẹ́ẹ̀ nìkan bá ń kírun fáwọn èèyàn tọkọ ka àyà tó kúrú tí ì bá ṣe mí ni àfa mi ò ti kà á lọ́rán gbọ́dán bí wọ́n ti kà á nù ọlá tí sì bẹ fún kí ni tí ń bẹ fún Al-Qur'ani ni kátó wá ní pé ní alkiyama Ànábì ní Qur'ani nǹkan yóò jẹ́ kí ni ṣẹ̀fíhàn yóò jẹ́ ṣàfáhàn fún wa yóò jẹ́ ìṣìpẹ̀ fún wa alkiyama. So gbogbo eléyìí kí n kàn mọ́ wá díẹ̀ níwọ̀nba torí àsìkò òun ni pé ká lè mọ ọláwo ní ń bẹ fún Al-Qur'ani kò sí azkaru kan bó ti lè wó tó wàláì tó tó Al-Qur'ani kò sí torí ẹ má jẹ́ ká gbọ́lá fún ìsọpá azkaru dá o àwọn àdìyà alimasura wa gẹ́rì masura gbogbo ẹ̀ pátápátá àdúrà ni àmọ́ kò sí tó kí ni tó tó Al-Qur'an bá a ti ní ìtìmáàmù sí wọn tá a kó wọn lẹ́kàn tó ká kó Al-Qur'an kí ni lẹ́kàn jù bẹ́ẹ̀ lọ torí pé Al-Qur'an oore táàrí mẹ́kẹ́rẹ́ mi kọ́ ṣé wàá ní ká ka Al-Qur'an bí tadabbur ká ronú ká kà á yìí fún wa láwọn gbólóhùn bíi méjì mẹ́ta lórí ẹ̀ báwo la ti ronú tá a fi kà á tadabbur yẹn òun gẹ́gẹ́ ní wọ́n fẹ́ ká ní àkọ́kọ́ ń bẹ ní wípé ṣẹ́rí bá a bá ń ka Al-Qur'ani ẹgẹ́ bí àwọn tọ́lọ̀ ní ká kéwú tá a mọ̀ túmọ̀ Qur'ani ṣẹ́rí bá a ti ń ka Qur'ani ò ní ibi gbogbo bí tọ́lọ̀ ń bá ti ń sọ àwọn ọ̀rọ̀ míì àwọn tí wọ́n já àwọn ẹni Ọlọ́run wá personalize ẹ̀ wọ́n rò pé ọ̀rọ̀ yìí Musa ní ń bá wí wọ́n gbéra wọn sípò kíni sípò Musa ọ̀rọ̀ yìí Dáúdà ní bá wí wọn gbéra sípò kíni sípò Dáúdà gbogbo ẹnì kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ní Kùránì wọn wá gbéra wọn sípò yẹn pé gẹ́gẹ́ bí ẹni páwọn ní Kùránì ń bá sọ̀rọ̀ ni ìgbéra wọn sípò yìí yóò jẹ́ kí wọ́n gbọ́ àgbọ́yé Kùránì dáadáa tó rán mọ̀ wípé Ọlọ́run bá lékè ọlá kò ní sọ ìwà àbàjẹ́ kan táwọn èèyàn kan ti wù kọjá àfi kó fẹ́ lè wá kó mẹ́ni kò wá ní sọ iṣẹ́ rẹ̀ kan táwọn ẹni àná ṣe kọjá àbí kí ni kó fẹ́ káwa náà ṣe ni tá a bá ti wá gbé sínú ẹ̀mí wa wípé èmi ni Kùránì ń bá wí láyè yìí kí níyẹn yóò lè rọrùn fún wa àti lò ó á sì gbọ́ yé ní ọ̀dà ní sìnkú tó bàbá wọn sì wọ́n ka tó Suratu Yusuf fún wa ẹ dákun Yusuf ní ṣètàn lásán ní kété tán Ọlọ́run ní ń bẹnu ìtàn wọn ibra ìwòye ń bẹ́ẹ̀ fún wa ìwòye ní kíni Ọlọ́run fẹ́ ká mú mùsọ̀lẹ́ kan mo ní pé Kùránì ó pàtàn àwọn ànábì méjì níjọ́ tí wọ́n ti bí wọn tí wọ́n kú ó ní tọ́lọ́run fẹ́ àmúbẹ̀ so ìmọ̀ bá a ti ń ka yẹn ká mọ̀ pé èmi ni yóò jẹ́ ká tètè lágbóyè Al-Qur'an ẹ mọ̀ wọ́n sì ìyá anabi Musa alayhi salatu wa salam kíkan jábẹ̀ ń lò ní nígbà tọ́lọ́run ní tó dáa ọmọ rẹ̀ rí wà ardi'ihi fún lọ́mú tọ́jú ẹ̀ wà in khifti tẹ́rù bá ń bà ọ́ fa alqi fil yammi sọ sínú omi Ọlọ́run wa ní inna radduhu ilayki wa ja'iluhu minal mursalin Ọlọ́run láwọn Ọlọ́run á dá padà fún ọ láàyè á sì ṣe ní kíni òjíṣẹ́ ìgbà tí gbogbo wa ṣẹlẹ̀ tí Kùránì wa fẹ́ sọ pé tó ó dá ṣe léyìí torí kí ìyá Musa kó lè mọ̀ yìí pé àwọn Ọlọ́run àníṣe kíni àníṣe àdéhùn láì pàdéhùn láì má déhùn ṣe Ọlọ́run gbé wá fún wa ká lè mọ̀ pé nínú ìgbésí ayé tiẹ̀ náà gbogbo ntẹ́rù bá ń bọ̀ lórí rẹ̀ ìwọ fi kalẹ̀ fọ́lọ́run yóò bọ̀ yanjú ẹ̀ kò sí ntọ́ gbé lọ́wọ́ tí kò ní yanjú rẹ̀ tọ́ba tí wọ́n ń ka wá gbé àrẹ sí kò ya Musa ọ́ di pé kíni ọ́ gbọ́ àyà yín dáadáa ju kíni wọ́n ti gbọ́ yìí lọ. ẹlẹ́kejì òun náà ni àtàjáwù mọ́ Al-Qur'an èèyàn máa bá Qur'an flow ni gbogbo ẹni tí èyí bá ti ka Qur'an pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní bá flow bíbá flow báwo òun ni pé Ànábì sallallahu alayhi wa sallam ó fi àwọn ẹ̀kọ́ ìkọ́ wa à ń ka Al-Qur'an sí subhanaka fakina adhaban nar Ọlọ́run ṣọ́ wa níbi ìyà náà Ọlọ́run dákun ṣọ́ mi níbi ìyà náà o oore báyìí ni Ọlọ́run sọ Ọlọ́run dákun èmi náà fòrò yìí bá níbi tí ka Al-Qur'an ni àwa náà wá rí tá a bá ń ka Al-Qur'an wa gbogbo tó bá ti dá àyè tẹ̀síbíhù àti subhanallah àyè oore abéèrè oore àyè ìṣọ́ abéèrè ìṣọ́ bẹ́yẹn tí bá Qur'an flow nù ẹ̀ẹ́dẹ̀kẹ́ bẹ́yẹn bá ń ka bẹ́ẹ̀ àgbọ́yé òní yóò wá fún dáadáa yóò sì mọ́ dáadáa èyí tí ń fi gbẹ̀yìn ètò lásìkò òun náà ni àtàthùr ká máa jẹ́ kí Qur'ani máa lapa nínú ìgbésí ayé wa kò wá sí Qur'ani ò lè lapa àfi ká fi Qur'ani ṣèwé òfin tá a máa fi tó ètò ìgbésí ayé wa
ṣẹ́rí tá a bá ń tara wa lámọ́ ní Nàìjíríà ṣe Islamic State bẹ́ẹ̀ ni ẹ dákun nínú gbogbo ṣẹ̀ríà nísìnyí wọ́n fún wa ní branch mẹ́rin wọ́n fún wa ní ìbàdàtì abẹ́ẹ̀kọ́ ìjọsìn wọ́n fún wa ní kíni jìnnàyàtì penacode wọ́n fún wa ní ìtújẹ́ ọ̀rọ̀ bádìtà bátìrà èyí tó jáwọn ètò ilé wa tá a bá yọ penacode kó ń bẹ̀ wípé tó rà èyí tó já àwọn jìnnàyàtì bẹ́lẹ̀ bá ṣe ẹ̀nà tọ́lọ́hún òfin sí ọwọ́ ẹnìkankan nu wa mẹ́ta yòókù ìkápá wa níbẹ̀ ìjọba wo ní aṣẹ́gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ ká tó kírun ká tó gbààwẹ̀ ká tó yọ zàká ìjọba wo làá gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ ká tó ṣètò orun lé wa ìjọba wo kò sí ìjọba òun ìjọba wo làá gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ kí n tó mọ̀ pé mo fẹ́ rajà mọ̀jẹ̀ náà nàkúnà mọ̀jẹ̀ náwó fún yàn yìí ẹ mọ̀jẹ̀ àmọ̀ tanra wa ẹ jẹ́ àlòfin tí ọ̀rọ̀ ni wa man lam yahkum bima anzalallah fa ulaika humul kafirun so ẹ jẹ́ gbìyànjú àwọn òfin Kùránì ẹ jẹ́ àlò ibi tí bàbá wa ń kó wa lọ òun rèé torí àsìkò mo sọ lẹ́ẹ̀kan ọlọ́mọ kéwù tèmi ò lè dá bíi tiwọn èyí sì lè máa sọ bíi tiwọn ibi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé rèé Ọlọ́run bàbá wa Ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún wa o Ọlọ́run kò sì bá wa dúró tì wọ́n Ọlọ́run bá wa pẹ̀lú wọn igbó tí wọ́n dáwọ́ lé yìí Ọlọ́run bá jẹ́ kó túbọ̀ gbà Ọlọ́run bá fi sínú mizanu àsánátì wọn Ọlọ́run wá jẹ́ kẹ́mi wọ́n gùn alibarika nàbì níwájú Ọlọ́run à ń wò wọ́n níwájú à ń wò wọ́n wájú Ọlọ́run bàbá àlekè Ọlọ́run má jẹ́ owó dúró láíláí wọ́n bá ti wá ń lọ wọ́n bá ti ń bọ̀ àlékún ìṣọ́ Ọlọ́run àlékún ààbò Ọlọ́run Ọlọ́run kó bá wa ṣe fún wọn wàlá ilaha illallah àlékún àánú Ọlọ́run Ọlọ́run kó bá wa ṣe fún wọn àlékún fọkànbalẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn níbi iṣẹ́ Ọlọ́run má jẹ́ wọn ṣìṣe wọ́n bẹ ńlé Ọlọ́run má jẹ́ wọn ṣèrìn Ọlọ́run má jẹ́ wọn ṣìjẹ wọ́n bẹ lájò Ọlọ́run má jẹ́ wọn ṣèrìn Ọlọ́run gbogbo ọgbọ́n tọ́lọ́run wá bù wọn làákàyè náà Ọlọ́run má dàrú o bẹ́yẹn bá súnmọ́ wọn yóò mọ̀ yìí kí wàláhì azim Ọlọ́run bù wọn làákàyè àgbàlagbà òun náà kólé wọn lọ́wọ́ wọ́n sì mètò bẹ́yẹn tí tó nǹkan báyìí ní ìrànwọ́ bí mo ti tó yìí bí mo ti kéde mọ̀ yìí ọ̀dọ́ wọn wàláhì lèmi tí máa ń gbà mọ̀ràn bọ́dọ̀ bá dàrú mọ́ mi lójú bàbá wa báwo nìyí wọn ni àfa ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí mo ní àfa wa lẹ jẹ́ wọn ni àfa wa káwa sọ fún mi pé ọmọ ẹ̀yẹ sọmọ àfa wa lẹ jẹ́ ẹ̀ mọ̀ ń tà mọ̀ ikimọ̀ tọ́lọ́ ń bù yín Ọlọ́run ò bùn wa bọ́lọ̀ tí máa wá pinnu ọba tó wá fi ń ṣe gbígbàdúrà fáwọn àgbàlagbà Ọlọ́run má jẹ́ wọlé láíláí o ẹ̀dá kò jẹ́ mọ́ ẹ̀ máa ṣàdúrà fún Ọlọ́run má jẹ́ wọlé láíláí Ọlọ́run má wá dojú yín ó rí bi gbogbo tí máa jẹ́ wàhálà tí máa báyìí Ọlọ́run kó má jẹ́ ó bá yín alibarika nàbì níwájú Ọlọ́run ká lè jàǹfààní yín pé ká ṣe bisimilayi kan iná àti iná kan bisimilayi rahman rahim iná àtọ̀ iná kalkawthar subhana rabbika rabbil izzati amma yasifun alhamdulillah ayakum 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 ayakum.